Yéèpà Ọlámídé Bàdó fẹ́ gba ìyàwó Davido. Wọ́n ló fi lẹ́tà ìkọ̀kọ̀ ránṣẹ́ sí i. Bóyá wà lójú kòkòrò. Jídé kò sọ́kọ́ kò jẹ́ kí wọ́n sin òkú Ajímọ́jàsán o. Wọ́n ní ìyá Rainbow ló pa. Jesus is Lord. Ìyá Rainbow ẹ dẹ̀ máa ṣe bíi pé oníṣọ́ọ̀ṣì ni. Okay, no problem. No problem. Now village people be this o. Because we go dey here now say na so they do, you don't craze. Village people now they follow you so.